kò sọ́wọ́ àwọn gbájúẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kò gba òṣìṣẹ́ kankan lásìkò yìí. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti sọ pé kò sí òótọ́ nínú àhesọ kan tó ń lọ káàkiri pé àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ìyẹn Ọ̀ṣun State Civil Service Commission fẹ́ gba òṣìṣẹ́. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ fún gómìnà Adeleke Malam Rasheed Ọláwálé fi síta ló ṣàlàyé pé iṣẹ́ ọwọ́ àwọn gbájúẹ̀ ní àhesọ náà ṣe ni wọ́n sì fẹ́ ṣì àwọn ará ìlú lọ́nà. Eléyìí kò ṣẹ̀yìn bí àwọn kan ṣe ń gbé fọ́ọ̀mù kan káàkiri pé àjọ tó rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ fẹ́ gba àwọn òṣìṣẹ́ ìjọba. Wọ́n sọ pé kí àwọn ará ìlú máa san $2,000 láti fi gba fọ́ọ̀mù náà. Ọláwálé ṣàlàyé pé lóòótọ́ ni ẹnikẹ́ni tó bá fẹ́ gba iṣẹ́ lábẹ́ ìjọba máa gba fọ́ọ̀mù, ṣùgbọ́n kò sí òótọ́ nínú èyí tí wọ́n gbé káàkiri báyìí nítorí ìjọba kò gba òṣìṣẹ́ kankan báyìí. Ó ké sí àwọn ará ìlú láti ṣọ́ra gidi kí wọ́n má bàa kó sí ọwọ́ àwọn gbájúẹ̀ tí wọ́n fi orúkọ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun parọ́ káàkiri. Ọláwálé ṣàlàyé wípé ìjọba yóò kéde fún gbogbo ará ayé nígbàkúùgbà tí wọ́n bá fẹ́ gba òṣìṣẹ́.